Yorùbá o, gbogbo ọmọ Yorùbá o, kẹ́ ẹ darí wálé ká má gbàgbé àṣà ilẹ̀ bàbá wa. Ẹ̀wẹ̀ tó ẹkú òní o, ẹ̀wẹ̀ tó ẹkú òní o, Ìjẹ̀bú alárẹ̀ ayé ayẹwà. Àṣàbí òdìlé Ìjẹ̀bú o, Seed Media Production ló ní báwọn dé Ìjẹ̀bú lé bàbá tẹ̀yìn. Ìjẹ̀bú ọmọ èrè nìwọ̀n, ó ní bóun Jẹ̀bú àwọn ẹni níwìnì, bóun Jẹ̀bú àwọn tí ẹ níwìnìwìnì, bó bá wù Jẹ̀bú ọ̀fẹ́ ní ètò kù ṣọdún bàbá wọn. Àwọn ọmọ adúrún mọ́dé ọmọ adúrún mọ́ṣùpẹ́ di ìyẹ́jẹ́ ọmọ aládìyẹ ògògòmọ̀gà tí fẹ̀yìn ẹ̀yẹ bí àwọn kéńgbékéńgbé ọmọ adìyẹ balókun mi lélẹ̀ aró orókùn aró radìyẹ ọmọ òun ṣe ní ọ̀yọ̀yọ̀ dákun mọ́yọ̀ mọ́ o ohun tí ń ṣe ní ò lè pani ọmọ dúdú ní ọmọ bẹ́sẹ̀ pupa tọmọ bẹ́sẹ̀ òkúkú sílé ọmọ mọ̀rẹ́yẹ mọ̀rọ̀kọ̀ tẹ iye ti sá lọ ẹ̀yin lọ́mọ alágẹmọ 16 ọmọ alágẹmọ òfin wọ̀yọ̀wọ̀yọ̀ nílé bàbá tó bí yín lọ́mọ ẹ̀yin náà ni ọmọ onígbó ọmọdé ọmọ onígbó ọmọwọ̀ àjèjì tó bá wọ gbọ́rọ̀ yóò sì dẹni ẹ̀bọ̀rọ̀ lé bàbá tó bí yín lọ́mọ ló fi ń pẹ̀jẹ̀bú ní lọ́wọ́ ìdọ́là kọ ìyìnbó tó dé ọmọ ọlọ́wọ́ tẹ̀ báyọ̀ kọ́wọ́ gúngún sí ìtọ́jú kó tó dowó ẹ̀rú kó tó dowó ọmọ ló fi ń kó sàdéǹdà bí ọmọ nílẹ̀ yìí kékeré Ìjẹ̀bú owó àgbà Ìjẹ̀bú owó dúdú Ìjẹ̀bú owó pupa Ìjẹ̀bú owó gbogbo Ìjẹ̀bú tí mo mọ owó náà ni ọmọ arọ́jọ́jà yọ ọmọ Àwùjalẹ̀ náà ni mo ń ké sí o. Ẹ̀wẹ̀ tó ẹkú òní o, Ìjẹ̀bú alárẹ̀ o, ayé ayẹwà. Yorùbá ló lóge ká má tọrẹ.